ìròyìn wa ló ń dẹ́sẹ̀ tí gbọ̀nyìn láti kànnì Àjùlọ TV. Olúwatúnmiṣe Akínúsì olóníròyìn yín lónìí. Ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó súyọ nínú ìròyìn náà. Ìdùnnú ṣubú layọ̀ fún ẹgbẹ́ àwọn oníṣègùn òyìnbó nílẹ̀ yìí tó ń ti ẹgbẹ́ MIDCAN lórí bí ààrẹ Tinubu bó ti ṣe tán láti mú ọdún díẹ̀ bá ọdún lẹ́yìn tí wọ́n mọ̀ fẹ̀yìntì lẹ́nu iṣẹ́. Ìlú kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun yọwọ́ yọsẹ̀ nínú ìgbìmọ̀ májòbàjẹ́ lẹ́yìn tí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun dálẹ̀. Wọ́n lé ọba ìpínlẹ̀ Ògùn téńté síwájú iléeṣẹ́ ìbánitínú ayé ẹni rọ̀. Òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá kan ló gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ ní ìpínlẹ̀ Nasarawa. Òṣèré tíátà Yorùbá Ọláyínká Solomon ṣe lálàyé bí ó ti ń kojú gbígbàgbé nǹkan lẹ́yìn ìgbà tí ó bímọ tán. Àwọn ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹgbẹ́ àwọn oníṣègùn nílẹ̀ yìí NMA tó ti ẹgbẹ́ àwọn tí ó ń ṣe ìtọ́jú eyín MIDCAN ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti ń jó tí wọ́n sì ń yọ̀ pẹ̀lú gbígbóṣùbà fún ààrẹ Tinubu lórí bí ó ti bọwọ́ lù mímú àlékún bá ọjọ́ orí ìfẹ̀yìntì àwọn dókítà lẹ́nu iṣẹ́. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe lálàyé, wọ́n ní mímú àlékún bá ọjọ́ orí ọ̀hún kúrò ní ẹni 60 ọdún lọ sí ẹni ọdún 95 ó ló jẹ́ ohun tó jẹ́ kóríyá fún ẹgbẹ́ MIDCAN tó ti ẹgbẹ́ NMA látàrí bí ó ti jẹ́ kí mùṣemúṣe wọn kó tún ṣe bẹ́ẹ̀ kó tún dámúṣe. Ẹgbẹ́ NMA látẹnu ẹni tó jẹ́ akọ̀wé ìpolongo iyùn dókítà Maniru Bature ni ó ṣe ọ̀rọ̀ wùn ní ó ń ṣe lálàyé níbi ó ti ń ṣe bẹ́ẹ̀ tí ó ti ń kan sàdánkátà sí ààrẹ Tinubu tó ń ti ìgbésẹ̀ lẹ́yìn tí ó gbé ọ̀hún. Níbẹ̀ náà ó ní ó tún ti ń rọ ẹni tó jẹ́ mínísítà fún ètò ìlera nílẹ̀ yìí ọ̀jọ̀gbọ́n Muhammed Pate láti ṣe bẹ́ẹ̀ láti gbé àwọn ìṣòro tó kù tí ó ń kọ wọn lóminú tọ̀ ààrẹ Tinubu lọ. Lára àwọn ìṣòro tó kù tí ẹgbẹ́ NMA tó ń tẹ ẹgbẹ́ MIDCAN tí wọ́n mẹ́nubà náà ó ní sísan owó oṣù wọn lásìkò tó yẹ tó ń ti àwọn àjẹmọ́nú léyìí tí ó tọ́ sí wọn náà. Ìlú Ìlobò ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó ní wọ́n ti fẹ̀sùn kàn báyìí pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gba ẹ̀yìn bẹbọ jẹ́ lẹ́yìn ìgbà tí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n gbé ìgbìmọ̀ májòbàjẹ́ kan kalẹ̀ lẹ́yìn tí ó mọ pẹ̀tù sí ọ̀rọ̀ ààlà ilẹ̀ tó ń wáyé ní òrèkóòrè láàrin ìlú Ifọ̀n, ìlú Ẹ̀rìn Ọ̀ṣun tòun ti ìlú Ìlobò. Ìròyìn fi ìdí ẹ̀ múlẹ̀ pé Àtaọ̀jà ti Òṣogbo iyùn ọba Jimoh Oyètúnjí òun ni wọ́n yàn gẹ́gẹ́ bí alága fún ìgbìmọ̀ ẹlẹ́ni 100 ọ̀hún tí wọ́n sì yan ẹni tí ó jẹ́ alága àjọ tí ó ń rí sí ààlà ilẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun iyùn adájọ́ fẹ̀yìntì Moshood Adéìgbé gẹ́gẹ́ bí igbákejì rẹ̀. Ìgbìmọ̀ ọ̀hún ó ní ó yẹ kí wọ́n bẹ̀rẹ̀ sí ní jókòó yí tábìlì pò láti lè mọ ọ̀nà àgbà lẹ́yìn tí àlàáfíà tí ó fi jọba láwọn ìlú ọ̀hún kó tó di wípé ìlú Ìlobò yọpáyọsẹ̀ kúrò nínú ìjókòó náà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n fi tó gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun iyùn Adémọ́lá Adélékè létí, wọ́n ní ìlú Ìlobò ọ̀hún ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń kọ orin àwòṣemọ̀ látàrí àwọn kankan lẹ́yìn tí wọ́n là kalẹ̀ gẹ́gẹ́ bí ohun tí ó ń kọ wọ́n lóminú lẹ́yìn tí ó sì mú àwọn ọmọ ẹgbẹ́ ìlú Ifọ̀n tòun ti Ẹ̀rìn Ọ̀jẹ̀ṣà kọ̀ jálẹ̀ pé wọn ò ní fi ààyè gba kí wọ́n mọ̀ yọ àwọn èèyàn bí ẹni yọ jìgá àbí kí wọ́n mọ̀ fi àwọn ẹlòmíì rọ́pò rẹ̀ lásìkò tí ìpẹ̀tù àlàáfíà ọ̀hún tó ń lọ lọ́wọ́. Lásìkò tí ààfin kóròyìn yìí jọ gbogbo ìgbìyànjú láti fi bá kọmíṣánná fún ìròyìn tó ń ti ìlanilọ́yẹ̀ ìlú Kọ́lápọ̀ Álímì sọ̀rọ̀ ó ní ó ń já sí pàbó báyìí
tí ó sì tíì sí ẹnikẹ́ni lẹ́yìn tí ó mọ ìgbésẹ̀ tó kàn tí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n gbé lórí bí ìlú Ìlóbò bí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń kọrin àwa ò ṣe mọ́ sí ìgbìmọ̀ tí ìjọba ìpínlẹ̀ náà dá sílẹ̀. ẹjẹ́ mélòó yìí kì í jó mọ́ ọba orílẹ̀ Ifọ̀ iyùn ọba Abdulsemiu Ògúnjọbí ni wọ́n ti lé téńté síwájú ilé ẹjọ́ tó sì ti wà ní àhámọ́ iléeṣẹ́ ìbánitíró ayé ẹni rọ tó wà ní Ìlaró ní ìpínlẹ̀ Ògùn látàrí bí kò ti bá àwọn gbèdéke tó ń ti àwọn àlàkalẹ̀ lẹ́yìn tí wọ́n fún un láti lè gba béèlì rẹ̀. ẹni tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ìbánitíró ayé ẹni rọ ní ìpínlẹ̀ Ògùn ọ̀hún Yínká Odùkọ̀yà ó ní ó fi ọ̀rọ̀ ọ̀hún ní ó fi léde níbi ó ti ń ṣe lálàyé pé ọba ọ̀hún ni wọ́n lé téńté bí ẹni láta síwájú ilé ẹjọ́ májísírèètì tó wà ní ìpínlẹ̀ Ògùn ọ̀hún lẹ́yìn ìgbà tí fọ́nrán kan tó gba orí òpó ayélujára kan níbi tí ó ti ń fi ọwọ́ lágbá arákùnrin ẹni ọdún 73 Abraham Areola lójú. ìròyìn sọ di mímọ̀ pé bàbá àgbàlagbà ọ̀hún ó ní wọ́n fi tìpátìkúùkù mú láti kúnlẹ̀ síwájú ọba ọ̀hún tí ọba náà tó sì ń dídùndù ìyà fún un. adájọ́ FA Ìrókò ó ní ó fi àyè gbà kí wọ́n gba béèlì ọba Abdulsemiu ọ̀hún pẹ̀lú onídùúró méjì lẹ́yìn tí ó pèsè mílíọ̀nù 5 náírà tí ó sì mọ̀ gbé ní agbègbè ibi tí ó jìnnà sí ilé ẹjọ́ ọ̀hún. ṣùgbọ́n tí ó ṣeni láàánú pé ọba Ògúnjọbí náà ó ní ò tí ì lè kó àwọn onídùúró ọ̀hún tọ iwájú ilé ẹjọ́ wá. ọlọ́pàá ìpínlẹ̀ Nasarawa kan ìyọ̀dọ̀ ọ̀gára Àkọlọ̀ Moses ó ní ó ti ṣe bẹ́ẹ̀ tí ó ti gba ẹ̀mí lẹ́nu ara rẹ̀ nífọ̀nàfọ̀ṣù. Àkọlọ̀ Moses ní ìròyìn sọ di mímọ̀ pé lákòókò tí ó ń ṣiṣẹ́ lọ́wọ́ ìyún ní ẹ̀ka títí ẹ̀ lẹ́yìn tó wà ní ìjọba ìbílẹ̀ Nasarawa Ẹ̀kan ó ní ó ṣe bẹ́ẹ̀ tí ó kúrò lẹ́nu iṣẹ́ tó sì lọ sí ibi ìdákọ́ńkọ́ níbi tí èèyàn kankan tí ò lè ti fura sí ọ̀rọ̀ tí ó ti ẹnu ó ṣojú mi kòró kan jáde ṣe lálàyé pé ìró ìbọn náà ò ní wọ́n gbọ́ láti ibi tí dọ̀ǹgàrà tó ṣe bẹ́ẹ̀ tí ó sá pamọ́ sí tó sì jẹ́ pé àkókò tí àwọn ọlọ́pàá tí wọ́n fi débi bẹ̀ ṣe ni wọ́n bá ní inú ìbú ẹ̀jẹ̀. lákòókò tí a fi ń kàròyìn yìí kò sì sí ẹnikẹ́ni tó mọ ìdí ẹ̀ tí ọlọ́pàá tó fi ṣe bẹ́ẹ̀ tí ó fi wọ kọ̀rọ̀ kan lọ tó sì gba ẹ̀mí lẹ́nu ara rẹ̀ pẹ̀lú ìbọn ọwọ́ rẹ̀. lágbo ti àwọn amúlòdùn gbajúmọ̀ òṣèré tíátà Yorùbá Ọláyínká Solomon ti ṣí aṣọ lójú eégún lórí àwọn ìdojúkọ lẹ́yìn tí ó ń kojú lọ́wọ́ lẹ́yìn ìgbà tí ó bímọ tán. Ọláyínká Solomon ó ní ó ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún lórí òpó ayélujára Instagram rẹ̀ níbi ó ti bẹ̀rẹ̀ sí ní béèrè àwọn ìbéèrè lọ́lọ́kan òjọ̀kan lórí ìdí ẹ̀ tí ara obìnrin tó fi gbọ́dọ̀ yí padà lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣe ọlọ́kọ̀ ọmọ wá sí ilé ayé. ó tẹnumọ́ nínú ọ̀rọ̀ rẹ̀ pé lẹ́yìn ìgbà tí òun bímọ tán ní kòpẹ́kòpẹ́ yìí ó ní àìsàn gbígbàgbé nǹkan bẹ̀rẹ̀ sí ní bá òun fínra tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó ní òun ò kí rántí àwọn nǹkan lẹ́yìn tí òun bá ṣẹ̀ṣẹ̀ ṣe tán. ṣebí bàbá gbàgbé pé ní ọjọ́ 9 oṣù kínní ọdún tá a wà yìí ó ní òṣèré tíátà Yorùbá yìí ní ó gbàlejò ọmọ tuntun pẹ̀lú ọkọ rẹ̀ ní orílẹ̀-èdè Amẹ́ríkà. àwọn ìròyìn wa kò ní jù báyìí lọ níkànnì Àjùlọ TV. Olúwatúnmiṣe Akínúsì olómúròyìn òní wá sí ti ìgbòyìn o títí ìgbà tí èmi àti yín tàtúmọ̀ pàdé ire ayọ̀ ní kókó ọ̀dẹ̀ wa ṣe dìde ó ti